Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi. Òní ní May 16, 2022. Orúkọ tèmi ni Fẹ́mi Olóyè ọmọ Yorùbá. Mo jáde lóòrọ̀ yìí nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní last week ní Sokoto State tí àwọn Fúlàní tí wọ́n pa Deborah Samuel nítorí wípé ó sọ̀rọ̀ tó lòdì sí ẹ̀sìn kan. So mo kàn fẹ́ bá wa ọmọ Yorùbá sọ̀rọ̀ ní wípé ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rárá ni wọ́n fi pa ọmọ yìí. Wọ́n kàn try láti fẹ́ kí mú ọ̀rọ̀ ẹ̀sìn wá láti lè divide Yorùbá, láti lè divide wa, láti dá wàhálà lẹ́sílẹ̀ láàrin àwa Yorùbá kí èdè wa kó má yẹra wa mọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fẹ́ fulfill agenda Fúlàní agenda, nítorí pé tá a bá wò gẹ́gẹ́ bí late Dr. Obadiah Malefa bó ṣe sọ wípé 2022 yìí ni àwọn Fúlàní terrorist yìí ni wọ́n wá sí South West láti wá gba ilẹ̀ wa, láti wá pa gbogbo àwọn èèyàn wa. So wọ́n kàn wá ọ̀nà àbáyọ láti dá gbogbo wàhálà yẹn sílẹ̀ so that wọ́n fi lè carry out their Fúlàní agenda. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Mo gbàdúrà fún ọmọ náà tí wọ́n pa Deborah Samuel wípé Olúwa Ọlọ́run Elédùmarè á bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Àwọn òbí rẹ̀ Ọlọ́run ẹ̀mí mọ́ á bá wa tù wọ́n nínú. Àwọn ẹbí, ọ̀rẹ́, ará, gbogbo ojúlùmọ̀ Ọlọ́run á bá wa tù wọ́n nínú. Mo dẹ̀ tún gbàdúrà fún gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwa tá a jẹ́ ìyá abiyamọ, a ní fojú sunkún ọmọ wa, a ní fọwọ́ wa gbóòkú ọmọ wa sin lórúkọ Jésù. Ọ̀rọ̀ mi láàárọ̀ yìí nípa nǹkan tí mò ń sọ, àwa Yorùbá lèmi fẹ́ bá sọ̀rọ̀. Àwa Yorùbá, ṣé a lójú ni? Àrínà. Ṣé a ní etí ni? A kì í fi ń gbọ́ràn. Ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé nìsín, à ń sọ fún wa wípé àwọn Fúlàní wọ́n fẹ́ pa gbogbo ìran Yorùbá run. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Ṣùgbọ́n a tún rí wípé àwọn ọmọ Yorùbá a lajú wa sílẹ̀. Àdẹ́ jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n override wa. À ń gbọ́, àwa ṣe tí kúnkún wípé kò kàn mí, kò kàn wá, kò kàn wá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lóòrọ̀ yìí. Gbogbo èèyàn ló dẹ̀ máa tabá, àfi tó bá kí ń ṣe Yorùbá. Torí Yorùbá lèmi rí lọ́rọ̀ sọ, lọ́rọ̀ bá sọ. Àwọn ọba wa tí wọ́n jẹ́ Yorùbá, àwọn politician wa, àwọn olóṣèlú ọlọ́jẹ̀lú tí wọ́n jẹ́ Yorùbá, kò bá ṣe pátì tó bá wà, gbogbo àwọn olóṣèlú ọmọ Yorùbá, gbogbo àwọn religious leader both Christian and Muslim tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn celebrities tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn journalists tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn lecturers tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn professionals, all the professionals tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn students tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn transporter tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn ìyá lọ́jà àti bàbá lọ́jà tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn lecturers tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn tí mi ò ṣe tún lè dárúkọ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá níbo lẹ wà. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ 2023 ni ọ̀rọ̀ wa kàn. À ń sọ fún yín wípé àwọn Fúlàní wọ́n ní agenda láti gba ilẹ̀ wa, láti pa ìran ilẹ̀ Yorùbá run. Ẹ̀yin ọba yìí kan náà tẹ́ jẹ́ bàbá wa, ẹ̀yin la rí díẹ̀ tó yẹ pé ẹ̀yin lẹ́ ń lọ support 2023. Ẹ lè sọ òótọ́ ọ̀rọ̀ nítorí pé ẹ ti jẹ dòdò, ẹ lè sọ dòdò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yìí la rí tẹ̀ lọ gbàdúrà fún Ọ̀ṣínbàjò, gbogbo àwọn olóṣèlú pé wọ́n á di president. Lórí irọ́ ni, wọn ò lè di president kankan. Nítorí pé ẹ̀ ń rí jẹ nínú mọ̀dàrú, nítorí pé àtẹnujẹ àwọn ọba wa ó pọ̀, ní ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn lè sọ òdodo mọ́. Kì í ṣe gbogbo wọn, àwọn kan wà, àwọn ọba gidi wà tó yẹ pé wọ́n dúró fún Yorùbá, àwọn wà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ni wọn ò lè sọ òdodo mọ́. Kí ló dé tẹ̀ lé pé àwọn olóṣèlú yìí kẹ́ ẹ pè wọ́n, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ wípé ọ̀nà parun ní Nàìjíríà jẹ́ fún ìran Yorùbá. Mo tún lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àwọn èdè elite ilẹ̀ Yorùbá. Ẹ mọ gbogbo ẹ̀yin lọ́yà tẹ́ jẹ́ ògbójú lọ́yà ní Nàìjíríà.
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́ọ̀yà tẹ́ ẹ mọ gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ pé Nigeria is a fraudulent nation tẹ́ ẹ mọ̀ wípé Nigeria nothing can work in Nigeria again ẹ dẹ̀ dákẹ́ ẹ̀ ń wò wá níran ẹ fẹ́ kí wọ́n pa ìran Yorùbá run. Elédùwà á bi gbogbo wa léèrè o. Ẹ mọ̀ bí wọ́n ṣe ń ṣe wá pé wọ́n fẹ́ pa ìran Yorùbá run wọ́n fẹ́ gba ilẹ̀ wa ẹ dẹ̀ dákẹ́ ẹ̀yin àgbàlagbà nítorí pé ẹ̀ ń rí jẹ nínú màdàrú gbogbo ẹ̀yin religious leader. Ebi ìwé mímọ́ náà ló ṣe sọ fún wa wípé ègbé ni fún ẹni tó rí ìmọ́lẹ̀ tó ń pè ní òkùnkùn ègbé sì ni fún ẹni tí ó rí òkùnkùn tó ń pè ní ìmọ́lẹ̀. Ẹ rí i pé ọ̀nà parun ni 2023 jẹ́ fún àwọn ọmọ Yorùbá fún ìran Yorùbá ẹ̀ẹ́dẹ̀ ń tì wá lọ síbẹ̀ ẹ̀ tó ń gbàdúrà fáwọn olóṣèlú ẹ̀ ń gbàdúrà fún wọn pé wọ́n á débẹ̀ so kí Fúlàní ó lè pa wá run. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ muslim tẹ́ ẹ jẹ́ àfà ẹ̀yin náà bákan náà lẹ́ ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbogbo àwọn jíò nínú kìrìsìtẹ́nì tá à ń fojú wò ṣé ó dá bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o nítorí wípé wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni. Àdẹ́ ń sọ fún yín ẹ gbọ́ nítorí àtẹnujẹ yín nítorí owó tí ẹ ti gbà nítorí pé ẹ ti jẹ dòdò ẹ lè sòdodo mọ́. Ọlọ́run máa bi gbogbo yín léèrè o. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ẹ jẹ́ èèyàn gidi wọ́n sọ fún wa pé kò sí election. Àwọn èèyàn lálàá wọ́n rí gbogbo ẹ̀ wọ́n ní kò sí election ṣùgbọ́n àwa pé Yorùbá nation ní ọ̀nà ṣùgbọ́n àwa Yorùbá á di etí ikún. So ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kristẹni tó yẹ ká ẹ lo platform yín à ń sign òmìnira 5 million petition láti lè jáde kúrò ní ilẹ̀ amúnisìn Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbogbo Kristẹni ní ilẹ̀ Yorùbá ó yẹ ká ẹ lo platform yín ká ẹ sọ fáwọn ọmọ ìjọ yín ní ọjọ́ Sunday kan kí gbogbo wọn kí wọ́n sign petition náà ẹ mà lè sọ̀rọ̀ kí wọ́n gbé ká jáde kúrò lóko ẹrú. So ẹ fẹ́ kí àwa ìran Yorùbá ká tún wà lóko ẹrú torí kẹ́yìn ò lè máa rí jẹ torí wípé bámúbámú lẹ yó ẹ̀yin ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan wọn. Ẹ̀yin àfáà náà mò ń bá yín wí o ẹ̀yin àfáà tẹ́ ń lọ sí àsàlátù lọ́jọ́ jímọ̀jímọ̀ tó yẹ kẹ́ ẹ sọ fún àwọn tó ń wá pé kí wọ́n lọ sign òmìnira www.ominirayoruba2022.org pé kí wọ́n lọ sign rẹ̀ ẹ mà sọ ẹ dákẹ́ nítorí àtẹnujẹ yín. Olúwa Ọlọ́run Olódùmarè á bi gbogbo wa léèrè o. Ilé ayé yìí bíntín dẹ̀ ni ìgbòdẹ̀ tán lọ bí òréré gbogbo ẹ̀ máa dópin lọ́jọ́ kan náà ni. Àtẹni ó sorore àtẹni tí ò ṣe rere àtẹni ó sòótọ́ àtẹni tí ò sòótọ́. Bákan náà ẹ̀yin celebrities tẹ́ ń lọ jó tẹ́ ń lọ support àwọn Yorùbá àwọn olóṣèlú pé Ọ̀ṣínbàjò ló lè ṣe gbogbo ẹ̀. Ọlọ́run á bi gbogbo yín léèrè o. Ẹ mọ̀ pé oko parun ni oko parun ní Nàìjíríà ẹ support Yorùbá nation Yorùbá ló dẹ̀ fún yín tẹ́ ti dé gbogbo ìgbẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá Fúlàní mélòó ló ń wò yín Fúlàní mélòó ló ń ra àwo yín ló ń ra CD yín. Ọlọ́run á bi gbogbo yín léèrè. Ẹ̀yin politician ẹ gbogbo yín ẹ lọ ra tíkẹ́ẹ̀tì 100 million ẹ mọ̀ pé ẹ gọ̀ ọ̀dẹ̀ níyín òmùgọ̀ níyìn torí pé àwọn Fúlàní wọ́n gbọ́n jù yín lọ wọ́n set yín against ara yín ni kẹ́ẹ̀fì lè destroy ara yín. Wọ́n ti sọ fún yín wípé àwọn ò ní gbéjọba lẹ̀ fún yín kí wá lóde tẹ̀ tó ń bá ara yín jà gbogbo yín fẹ́ gbà kò sọ́kàn kanu yín àti Tinubu ni o àtọ̀sínbàjò ni o àti Ọ̀ṣínbàjò ni o àti Délé ni o àti Sowore ni o kò sọ́kàn kan tó máa débẹ̀. Sowore ó kẹ́ ẹ o ìwọ tó gbé Amẹ́ríkà tó mọ̀ bí gbogbo nǹkan ṣe rí òun wá ń lọ tan àwọn èèyàn ní Nàìjíríà wípé 2023 kí wọ́n dìbò fún ẹ. Ìwọ tó mọ̀ lọ́kàn ara ẹ wípé o ò lè win a single local government talk less of state talk less of winning the presidency in Nigeria. Sórí àwọn Fúlàní tí wọ́n release ẹ recently wọ́n play káàdì fún ẹni ó yẹ kó lo sẹ́ǹsì ẹ wọ́n play káàdì fún ẹ pé kí wọ́n release ẹ kó fi lọ́mọ bá wọn gbá géèmù Fúlàní agenda sódà kó fi kó àwọn youth kó fi divert wọn káwọn èèyàn má bàa rí ojú wípé ó yẹ kí wọ́n fight fún their Yorùbá nation or Biafra nation. ní tí wọ́n ṣe fún ọ nìyẹn ìwọ náà dẹ́ gọ̀ ìwọ náà follow wọn. So mọ̀ wípé òun kó àwọn ọ̀dọ́ lọ sí oko ìparun ó yẹ kó rántí wípé wọ́n pa àwọn èèyàn ní Lẹ́kí. So irú àwọn ẹranko yìí látún fẹ́ máa bá gbé. So òun kó àwọn ọ̀dọ́ pé kí wọ́n máa lọ bá àwọn ìran ẹranko gbé. Ibo ni ẹranko àti ènìyàn jọ ń gbé papọ̀.
so kó rò dáadáa o. Yorùbá nation no going back. Bye.